omi wọ́n dàbí àlá ní kùtùkùtù wọ́n dàgbà wọ́n dàbí koríko tí ó dàgbà sókè. Nítorí àwa ni nípa ìbínú rẹ̀ àti nípa ìbínú rẹ̀ ara kò wá. Nítorí ọjọ́ wa gbogbo yípo lọ nínú ìbínú rẹ̀ àwa ń lọ́jọ́ wa ní àti àlọ́. Gẹ́gẹ́ bí ẹ̀rù rẹ̀ bẹ́ẹ̀ ni ìbínú rẹ̀. Padà Olúwa yóò ti pẹ́ tó yí ọkọ̀ padà nítorí àwọn ọmọ rẹ̀. Inú wa bí ọjọ́ tí ìwọ ti ń pọ́n wa lójú àti ọdún tí àwa ti rí gbogbo. Gbogbo wa jẹ́ kí ìwọ olúwa ọlọ́run wa tó wà lára wa kí ìwọ ti fi iṣẹ́ wa kúlẹ̀ lára wa bẹ́ẹ̀ ni iṣẹ́ ọwọ́ wa kí ìwọ tó fi.
ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tí ń ṣẹ̀ wá. Má fà wá sínú ìdẹ̀wò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ ìgbésí. Àmín. Olúwa má bá ọ̀rọ̀ rẹ ṣe ẹjọ́ pé ẹni tí o ti pè sí ọ̀rọ̀ ara rẹ kúrò nínú ayé ẹ̀ṣẹ̀ yìí. Àpẹ pé ó ti ṣe iṣẹ́ rẹ̀ láti ṣe ọ̀sán nínú ìjọ rẹ ní ilé rẹ̀ àti láàrin ìbí. Jọ̀wọ́ Èdùmàrè má ṣàìtẹ́wọ́gbà iṣẹ́ gbogbo tí ó ti ṣe lóde ayé yóò sì dárí gbogbo àìṣẹ́ rẹ̀ jì í. Kọ́ wa pẹ̀lú láti máa fi ọkàn wá sí ọgbọ́n àwa. Bàbá wa ọ̀hún ẹni tí ó ti fún wa ní ìgbàgbọ́ òtítọ́ àti ìrètí tó dájú nínú ọmọ rẹ Jésù Kristi, ràn wá lọ́wọ́ àwa bẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ kí a lè lo ìgbésí ayé wa bí àwọn tí ó gbàgbọ́ tí ó sì ní ìgbẹ́kẹ̀lé nínú ìdàpọ̀ àwọn ènìyàn mímọ́, ìdáríjì ẹ̀ṣẹ̀ àti àjíǹde ti ìyà ẹ̀wò nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Bàbá ẹlẹ́dàá ọ̀run wáyé, àwa képe ọ́ gbogbo àwọn tí wọ́n ti rin ìrìn àjò Hannah Ọlámìjú Ṣómọ́rin Àrẹ́gbẹ́. Àwa ń bẹ̀ ọ́ pé bí o ti pa àbọ̀ wọn mọ́ lẹ́yìn bẹ́ẹ̀ ni kí o pa àlọ́ wọn mọ́ pẹ̀lú. Yọ wọ́n kúrò nínú gbogbo ewu tí máa ń dààmú àwọn arìnrìn àjò kí o sì wọn dé èbúté ìfẹ́ wọn láyọ̀ àti àlàáfíà. Má ṣe jẹ́ kí wọ́n rin ìrìn àjò bọ́ sínú ewu tàbí ìparun. Olúwa wa, Olúwa ọlọ́run ayérayé, ẹni tí ẹ̀mí gbogbo àlàyé bẹ́ ní ìkáwọ́ rẹ̀, àwa ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ̀ tan ìmọ́lẹ̀ àti ìtùnú rẹ̀ sórí gbogbo ìjọ rẹ̀ ní paradísì àti ní ayé yìí tó sì fi fúnni kí a lè máa tẹ̀lé ìpàṣẹ àpẹẹrẹ àwọn tí ìwọ ti fẹ́ tí wọ́n sì sìn ọ́ ní iyì àti tí wọ́n sì wà nínú ìsinmi nísinsìnyí àti níkẹyìn kí àwa pẹ̀lú wọn lè wọ inú ayọ̀ kíkún tí kò lópin nítorí Jésù Kristi Olúwa wa. Gbogbo wa yóò jọ àdúrà yìí kí a máa wí tẹ̀lé mi. Olúwa nínú ayé ìdọ́gbìn yìí tì wá lẹ́yìn ní gbogbo ọjọ́ títí a ó fi darúgbó tí iṣẹ́ wa yóò pé tí ìgbé ayé yóò lè kọjá. Nígbà náà Olúwa nínú àánú rẹ fún àwa àti àwọn tí a fẹ́ ní ibùgbé àìléwu, ìsinmi mímọ́ àti àlàáfíà níkẹyìn nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Nítorí Olúwa ara rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti ọ̀pá tí ó di ariwo pẹ̀lú olórí àwọn ẹ̀rí àti pẹ̀lú ìgbé Ọlọ́run. Àwọn òkú nínú Kristi ni yóò ọtí lè nígbà tí a ó sì gba àwa ló wà láàyè yóò sì kù lẹ́yìn sókè pẹ̀lú wa sínú àpò sọ́mọ́ láti pàdé Olúwa ní ojú ọ̀run. Bẹ́ẹ̀ ni àwa ó sì máa wà títí láé lọ́dọ̀ Olúwa.
ẹni máa sọ pé kò sí ọ̀run mẹ́tálítì wọn nìyẹn ṣùgbọ́n ẹni ká ló ra ìwé kan táìtì 4 hours ìyẹn 4 hours ìyẹn ó lè mú emphasis lórí ọ̀rọ̀ ẹni tó kú láàrin ìṣẹ́jú láàrin wákàtí mẹ́rin ó ní gbogbo ẹ̀tọ́ pápá ní tábà ṣe àtòjọ sí ọ̀run
Dúpẹ́ lọ́wọ́ rẹ kíkẹ́ ayé ìjọba rárá. Ọ̀nà yìí tó máa ní àgbẹ̀kẹ́. Ọmọ náà nìyí ó pé àtọ̀pẹ́ o. Pé àwọn ti láǹfààní láti gbẹ̀yìn màmá àwọn olùwàgbà ẹ̀yìn wọn. Ìyá aláìní ìyàpò ní jẹ yóò. Lẹ́yìn ìṣòro tó jẹ nígbà àná. Ìyá ìròyìn ní ayé o. Ẹ̀mí ṣubú lẹ́rù yín. Nǹkan máa ráyè òfin ọmọ nílé ìjẹ̀rọ ọjọ́. Ọ̀nà ayé yóò máa là sí rere. Ọlọ́run mi nínú àánú rẹ̀ yóò kù fún yín lọ́nà. Yóò ṣe ọ̀rọ̀ yín rere. Ibi gbogbo tí ẹ̀ka dé lọ́mọ àtọwọ́ ààbò ọlọ́run ló dàbí lórí yín. Kí olúwa kó súre fún yín. Ó gbójú àánú yín. Bí ẹ bá ti ń gbójú sókè sọ́dọ̀ rẹ̀ fún ẹ̀yìn ìrànlọ́wọ́ àwọn yóò máa lè ní ìrànlọ́wọ́. Kí olúwa súre fún yín. Ó tẹ́wọ́ bá ọ̀rẹ́ ó tẹ́wọ́ bá ẹsẹ̀ sí i. Jésù Kristi olúwa wa. Nínú ìjọ ọlọ́run táwọn àgbàbá yìí bá lọ ìjọ máa ń mọ̀ lára ìjọ máa ń mọ̀ lára pé gbàdá sí dágbájá lọ́jọ́ àṣẹ ìlú àwọn náà dá ń sọ̀rọ̀ yìí àti bàbá àti màmá wa màmá lórí màmá ti kú ní December I just have to say this as a vicar of this church tí ìmọ̀ sọ ọlọ́run ọdẹ náà dàbí nìyí. Bẹ̀rẹ̀ bàbá yìí la máa ń rí dáradára ṣùgbọ́n ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Ẹ bá pàtẹ́wọ́ fún wọn. Ó lè rò pé ṣé èyí ni wọ́n ní màmá mi. Àdúrà mi fún yín ni pé ọmọ rere náà akẹ́kẹ̀ẹ́ jù fún yín o. Àmọ̀ kan tí ẹ̀dánwò gbogbo wọn tẹ́tẹ́ ṣe pàtí lè ní sí. Mo mọ ilé tẹ̀lé. Wọ́n sì lọ sọ̀rọ̀. Bẹ̀rẹ̀ bá sọ pé kí ni ayé ni pẹ́ màmá náà tí bíṣọ̀bù bá bẹ̀ lọ́wọ́ mi náà òkú tí wọ́n sin yẹn wọ́n sin ní ṣọ́ọ̀ṣì yẹn kí ni wọ́n ṣe fún jọ láti lọ. So bàbá àtúntà mo ní pé ní bíbà ẹ̀ ti ẹ̀ padà lọ ṣe àtúnṣe because you just have to do it ẹ gbọ́dọ̀ ṣe ó ní owó tà ní ọdún òfin lọ́gbà àtàwọn tó kù bí màmá tó kù ìgbáyà àwọn ìyàwó yẹn jáde bí lólo ẹ̀jẹ̀ bó ṣe jẹ̀ ní sáà gbẹ̀gẹ̀ sọ fún ọ let us do something ní ìrántí màmá ayẹyẹ ìgbàgbọ́ ìgbàgbọ́ tí ní ẹni ló kó wáyé ìgbàsókè àwọn ìṣẹ̀wá àti gbogbo wa ló ń lóṣù àwọn ọmọ wa ìwé káfí sílẹ̀ àwọn àtàkàlẹ̀ ní ẹni lò ní orúkọ ọlọ́run lórúkọ ìṣòro òǹkó ẹni tẹ̀lé sílẹ̀ láti fi ran àwọn ọmọ yìí lọ́wọ́ ìlọ́kẹ́ ìgbà máa gbà lọ́wọ́ yín nígbà tí a bá ń kọ orin àkọjáde.
Ọlọ́run alágbára jùlọ dá wa sí ẹni tó yẹ jùlọ ní onídàájọ́ ayérayé ní òkun wákàtí wa nítorí ìrora kí ìrora tí kò ní pẹ̀lú. Jẹ́ bó ti wo Ọlọ́run Olódùmarè nínú àánú rẹ̀ ńlá láti gba ọkàn màmá wa yìí Anna Ọlámíjù Sómọ́rìn Arẹ́gbẹ́ tó fi yín sílẹ̀ lọ sọ́dọ̀ ara rẹ̀. Nítorí náà àwa fi òkú rẹ̀ fún ilẹ̀, erùpẹ̀ fún eru, eru fún eru, ekuru fún ekuru, ní ìdánilójú àti ní àìṣiyèméjì rẹ̀ títí kò ní àjíǹde títí kò ní pẹ̀kun nípa ọlọ́wà Jésù Kristi ẹni tí ó bá ara òṣìwádà tó lè rí bí ara òun ti ka rẹ̀ tí ó lè ògo gẹ́gẹ́ bí iṣẹ́ agbára nípa yìí tó fi tẹ ògbógbó bá gbogbo nǹkan láti ọ̀nà wá tó wí pé àwọn rẹ̀ ní ìsèyí ìbùkún ni fún àwọn òkú tí ó kú ní Olúwa bẹ́ẹ̀ lẹ̀ ní wí títí wọ́n sì ní olùdálà wọn. Olúwa ṣàánú fún wa, Olúwa ṣàánú fún wa, àdúrà Olúwa jábọ̀ olóko rẹ̀ ìjọba rẹ̀ dé ẹ̀ṣẹ̀ ìṣìnwáyé tí ń ṣe náà wọn náà lọ́wọ́ lórí dájẹ́ ṣèwádìí wa àti dájẹ́ ṣèwádìí wa sáfà wá sí ìlú Ọlọ́run Olódùmarè ẹni tí ẹ̀mí àwọn ẹni tí ó kìí sílẹ̀ lọ nínú Olúwa ń bẹ lọ́dọ̀ rẹ̀ àti lọ́dọ̀ ẹni tí ọkàn àwọn onígbàgbọ́ ń bẹ nínú ayọ̀ ohun ìrora lẹ́yìn ìgbà tí ayọ̀ wọn kò nínú ẹ̀rù ara wọn tọkàntọkàn ni a fi ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ó wù ọ́ láti yọ màmá olóògbé Anna Ọlámíjù Sómọ́rìn Arẹ́gbẹ́ kúrò nínú ayé òṣì ẹ̀ṣẹ̀ yìí. Àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ kí ó lè wù ọ́ nínú oore rẹ ńlá láti tètè parí àwọn àyànfẹ́ rẹ àti láti mú ìjọba rẹ yára wá kí àwa pẹ̀lú gbogbo àwọn tí ó fi èyí sílẹ̀ lọ ní ìgbàgbọ́ àti òtítọ́ orúkọ rẹ mímọ́ kí a lè ní ẹ̀kún àti ìrẹsẹ̀ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run aláàánú bàbá Olúwa wa Jésù Kristi ẹni tí í ṣe àjíǹde àti ìyè ẹni tí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ bí ó wà láàyè bí ó tilẹ̀ kú àti ẹnikẹ́ni tí ó bá gbà láàyè tí ó wà láàyè tí ó sì gbàgbọ́ yóò kú láéláé. Ẹni tí ó ti ọwọ́ Pọ́ọ̀lù àpọ́sítélì rẹ̀ mímọ́ kọ́ wa pé kí a má bínú jẹ́ bí àwọn tí kò ní ìrètí fún àwọn tí ó sùn nínú rẹ̀ wọ́n fi rẹ̀ lẹ̀bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ̀ bàbá kí o jí wa dìde kúrò nínú ikú ẹ̀ṣẹ̀ sí ìyè òdodo nígbà tí àwa bá fi ayé yìí sílẹ̀ lọ kí àwa tó lè sinmi nínú rẹ̀ bí àwa ti ní ìrètí pé màmá wa Anna Ọlámíjù Sómọ́rìn Arẹ́gbẹ́ sinmi àti ní àjíǹde gbogbo ènìyàn ní ọjọ́ ìkẹyìn kí a lè bá wa lé ẹni ìtẹ́wọ́gbà ní ojú rẹ̀ kí a sì lè rí ìbùkún náà gbà tí ọmọ rẹ̀ olùfẹ́ jẹjọ yóò sọ nígbà náà fún gbogbo àwọn tí ó fẹ́ ọ tí wọ́n sì bẹ̀rù rẹ̀ wípé ẹ wá ẹ̀yin alábùkún fún ọmọ bàbá mi ẹ gba ìjọba tí a ti pèsè sílẹ̀ fún yín aláti ìpilẹ̀ṣẹ̀ ọjọ́ wá fún èyí fún mi àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ̀ bàbá aláàánú inú òkú jáde kí ó jí ọ dìde ní ìkẹyìn ọjọ́. Kí orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa àti ìfẹ́ Ọlọ́run àti ìdàpọ̀ tẹ̀mí mọ́ bàbá gbogbo àgbé títí láéláé.
wọlé o.